Nice to Ìka méjì. Akangara ojú kangara. Akangara ojú kangara. Ṣé gbámú? Kò ṣe gbámú. Kánjú èèyàn. Kánjú èèyàn. Níwòkè yányányán. Níwòkè yányányán. Ejò ní òkọ́ ọmọ rẹ̀ lẹ́yìn. Ejò ní òkọ́ ọmọ rẹ̀ lẹ́yìn. Ó máa jẹ kánú oko. Ó máa jẹ kánú oko. Adáhùn tẹ̀lé ìnà sí. Adáhùn tẹ̀lé ìnà sí. Yóò gbẹ̀gbọ́n dọ́gbọ̀n ọdún láyé. Yóò gbẹ̀gbọ́n dọ́gbọ̀n ọdún láyé. Tẹ̀lé ìnà sí. Tẹ̀lé ìnà sí. Àkìkú ọ̀rọ̀ wọ̀. Àkìkú ọ̀rọ̀ wọ̀. Tẹ̀lé ìnà sí. Tẹ̀lé ìnà sí. Olùràjẹ́ ìgbẹ́gbọ̀n dọ́gbọ̀n ọdún láyé. Olùràjẹ́ ìgbẹ́gbọ̀n dọ́gbọ̀n ọdún láyé. Tẹ̀lé ìnà sí. Tẹ̀lé ìnà sí. Àkìgbọ́pọ̀ ọ̀rọ̀ wọ̀. Àkìgbọ́pọ̀ ọ̀rọ̀ wọ̀. Tẹ̀lé ìnà sí. Tẹ̀lé ìnà sí. Ẹnìkan ìgbọ́pọ̀ wọ̀ láìsí kójú. Ẹnìkan ìgbọ́pọ̀ wọ̀ láìsí kójú. Different foresee area a cool, long life and prosperity, where we see a community. Ifa says we should do ever and get avoid here to appease Ifa. Ifa says someone will not die younger. Ifa says we should have a long life and prosperity. Area a cool, where we see a community. Ògbé òjé rẹ̀ àwa rò lépo. Ògbé òjé rẹ̀ àwa rò lépo. Ọlọ́sà ò jẹ́rán kà sí. Ọlọ́jà ò jẹ́rán kà sí. Àwa rò níyọ̀. Níyọ̀ Adáhùntélé Olú. Adáhùntélé Olú. Ọmọ bàbá tètè délé yéré. Ọmọ bàbá tètè délé yéré. Ọlọ́jọ́ tó ti rìn ní kọ̀kọ̀. Tó ti rìn ní kọ̀kọ̀. Tó ti rìn ní bàbá. Tó ti rìn ní bàbá. Ọlọ́jọ́ ọdún ni ó dẹni gbangba. Ọlọ́jọ́ ọdún ni ó dẹni gbangba. Bàbá lówó lọ ẹni gbangba là jẹ́. Ìfọwọ́ sọ mí dẹni gbangba. Bàbá bímọ lémọ ẹni gbangba là ń jẹ́. Bàbá bímọ lémọ ẹni gbangba là jẹ́. Ìfọwọ́ sọ mí dẹni gbangba. Ìfọwọ́ sọ mí dẹni gbangba. Bàbá tètè kọ́ ẹni gbangba là ń jẹ́. Bàbá tètè kọ́ ẹni gbangba là jẹ́. Ìfọwọ́ sọ mí dẹni gbangba. Ifa says where we see ìka méjì. Ifa says someone should do ebo or anybody that cast this odo should do ebo. Ifa foresee ire and Ifa says his star will be shine. Where we see ìka méjì. Ifa says as his life has been one kind before or he has been suffering before. Ifa says now that he cast the odu, if he or she can perform an ebo and appease his destiny with Ifa and taking care of Iyami Oshoroja by giving them their needs, Ifa says he will be definitely removed from suffering, from problem that is facing, and he will be all his road and his path will be open. Whatever he lays hand on, and it shall be succeed with it. Where we see the Odu. Ifa says that very year, Ifa says everything is going to be changed into ire for the person that cast the Ikameji. Next to Oturukon Meji, Ọlọ́gbọ́n méjì. Ọlọ́gbọ́n àwọn òtakókò omi sétí aṣọ. Ọlọ́gbọ́n àwọn òtakókò omi sétí aṣọ. Ọ̀ràn kan kò mọyé yìí pẹ́lẹ̀. Ọ̀ràn kan kò mọyé yìí pẹ́lẹ̀. Àìnà kó rìnà títí o. Àìnà kó rìnà títí o. Ó débi ilẹ̀ gbé pẹ̀kú. Ó débi ilẹ̀ gbé pẹ̀kú. Adábọ̀ mi Adábọ̀ yé polú. Adábọ̀ yé polú. Ọmọ ìṣòro ọ̀run. Ọmọ ìṣòro ọ̀run. Ìyá rẹ̀ sílẹ̀ kó kú léńjé léńjé. Ìyá rẹ̀ sílẹ̀ kó kú léńjé léńjé. Bàbá rẹ̀ sílẹ̀ ó kú léńjé léńjé. Bàbá rẹ̀ sílẹ̀ ó kú léńjé léńjé. Yé polú ọmọ dídá ọwọ́. Yé polú ọmọ dídá ọwọ́. Yé polú ọmọ sáfẹ̀. Yé polú ọmọ sáfẹ̀. Wọ́n kó ọ̀rọ̀ lẹ̀ tán. Wọ́n kó ọ̀rọ̀ lẹ̀ tán. Yé polú kú sẹ́kọ̀n. Yé polú kú Ó sẹ́kọ̀n. lé pọ̀ wọ́n kọ́ ń tálẹ̀ ń tèmi ò mọ̀. Ó lé pọ̀ wọ́n kọ́ ń tálẹ̀ ń fẹ́ mi ò mọ̀. Ìṣòro
where we see ọlọ́gbọ́n méjì, which we know as Òtúrúpọ̀n méjì. Ifá says, no matter you are a small boy or you are an old man, Ifá says, whatever they are doing or whatever kind of Orisha that they have been at where he came from or from his origin, Ifá says someone should go back to his origin, to his source. He should find out of the Orisha that they are taking care or that they are feeding there. Ifá says the Orisha need to be go and be taking care and feed as well as it's supposed. There we see the ọlọ́gbọ́n méjì, which we know as Òtúrúpọ̀n méjì. Ifá says by doing this, he will be succeed in his life, and whatever he is laying hand on, it shall be excellent for him or her. Where we see ọlọ́gbọ́n méjì, Èṣù ọba ẹbọ ànàfísìn Ifá, eku, ẹja, òbí ẹdìyẹ, àkùkọ ẹdìyẹ for Èṣù. All the Orisha tó jóbi, all the àwòrò jóbi should be given Obi. All the Orisha from Èṣù, Ògún, Ifá, Orí, Ọ̀ṣun, Ọya, every one of the Orisha should be given what they are eating, or Obi, omi tútù, and ordinary gin, where we see Òtúrúpọ̀n méjì. And whatever the does, it will be acceptable from all the irúnmọlẹ̀, where we see ọlọ́gbọ́n méjì. Òyèkó olú kò mọ̀ kan, ìṣòro máa ń ṣòro ìṣe ìṣòro. Òyèkó olú kò mọ̀ kan, ìṣòro máa ń ṣòro ìṣe ìṣòro. Àwa ọmọ awo a ò mọ̀ kan, ìṣòro máa ń ṣòro ìṣe ìṣòro. Olúwo Fá kò mọ̀ kan, ìṣòro máa ń ṣòro ìṣe ìṣòro. Ojúbọ̀nà kò mọ̀ kan, ìṣòro máa ń ṣòro ìṣe ìṣòro. First, definitely all the ìṣòro that accepting ètùtù, they will surely come and accept the ètùtù. However, we doing it, okay? We have to see ọlọ́gbọ́n méjì. Ọlọ́gbọ́n wo takoro mi sétí aṣọ. Ọlọ́gbọ́n wo takoro mi sétí aṣọ. Ọ̀mọ̀ràn kò mọ eyín pẹ́lẹ̀. Ọ̀mọ̀ràn kò mọ eyín pẹ́lẹ̀. Ajá agungun ni ògún fi ré kọjá ewé. Agungun ògún fi ré kọjá ewé. Ajá kọ́lá bá wọn. Ajá kọ́lá bá wọn. Àbọ̀wọ́kọ̀ fún gbìn. Àbọ̀wọ́kọ̀ fún gbìn. Iye tí wọ́n sáwó rẹ ìgbè tó jì lójó bí ọjọ́. Wọ́n ṣàwó rẹ ìgbè tó jì kúnkún bí ọjọ́. Ẹ̀bọ̀n wọn ní kán rọ, ẹ̀bọ̀n wọn ní oṣù. Ẹ̀bọ̀n wọn ní kán rọ, ẹ̀bọ̀n wọn ní kán ṣe. Ọjọ́ tálábà ń dá o. Ọjọ́ tálábà ń dá o. Ẹ̀yìn yóò fi tọ̀gbìn. Ẹ̀yìn yóò fi tọ̀gbìn. Gbégbá òkè ìjìnà. Gbégbá òkè ìjìnà. Alábàáhùn nìkan ní bẹ̀ lẹ́yìn tí ń ṣẹbọ. Alábàáhùn nìkan ní bẹ̀ lẹ́yìn tí ń ṣẹbọ. Ifá says we should not say that we have wisdom than any other person. Ifá says we should be always be a listener and studier. Where we see Òtúrúpọ̀n méjì, Ifá says we should take care of Èṣù so that Èṣù will not turn our ire to bad, to ibi. So where we see ọlọ́gbọ́n méjì. So we should not let down anybody.